àwọn àfáà yìí ń pe àwọn èèyàn lọ síbẹ̀, wọ́n ń pe àwọn èèyàn lọ síbi ẹbọ. So rúkìá ìyẹn tí nílẹ̀ ìjọba bá sọ pé ó fẹ́ tú sí Yorùbá o, tó bá rúkìá ló fẹ́ tú sí Yorùbá o, èyí tí kèfèrí bá ṣe ní ọ̀fọ̀, torí ọ̀fọ̀ làwọn ń pè, èyí tí wọ́n dẹ̀ ń pè lọ́fọ̀, so òun náà ni èyí tí ògèdè tí wọ́n ń pè yẹ, tó jẹ́ pé ṣíríkù ni, wọ́n ń pè nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba ni, òun ni wọ́n fún ní orúkọ yẹ. So nígbà tí wọ́n fọ́ọ̀mù orúkọ yẹ, kò tíì sí ti Islam nílẹ̀ Yorùbá. So bó lẹ́sẹ̀ wá pe orúkọ yẹ, lẹ́sẹ̀ wá fi orúkọ yẹ pé ti Islam. Nígbà táwọn ń fọ́ọ̀mù orúkọ yẹ, wọn ò tíì rí ti Islam, kò tíì sí rúkìá ti Islam nílẹ̀ Yorùbá. So nígbà tí ti Islam wá dé nílẹ̀ Yorùbá, so àwa ní pè ní ọ̀fọ̀ tiwọn táwọn ń pe ti ẹbọ táwọn ń ṣe. Bó la ti fẹ́ pè lọ́fọ̀ nígbà tí nǹkan lórúkọ tó pọ̀, tó kó nǹkan tó pọ̀ sínú. Bá pé ní èdè wa ní ìṣe ọ̀fọ̀ nìkan ló túmọ̀, kò túmọ̀ nǹkan míì mọ́ o. Lédè òyìnbó spell, ṣé spell ni rúkìá táwa ń kà ni? Káwá sọ pé spell ni o, spell, ṣé spell la máa pe rúkìá tá ń kà? So ní tí àfa àrídọ̀ sọ yẹ kò sọ̀rọ̀ ńbẹ̀ yẹ o, kò sọ̀rọ̀ ńbẹ̀ yẹ, káwọn gan tí wọ́n tún lọ tún research wọn kí wọ́n lọ tún ṣe. So eléyìí ṣíríkù ni. Ìlànà bí sáà ṣe sọ pé iná rúkọ ẹ̀ẹ́dì kéèyàn máa pọ̀fọ̀, torí pé ìtànà bí sọ pé ṣíríkù nìyẹn, torí pé ìmí rúkìá míì eléyìí tí ṣẹ̀ríà Islam gbà wọlé, ìyẹn ni àdúà tá a ṣe, ọ̀rọ̀ tá a sọ tó jẹ́ pé kò ní ṣẹbọ nínú rẹ̀, ìyẹn ni Islam gbà wọlé, kì í ṣe ọ̀fọ̀ gbogbo ẹ̀ lẹ́bọ. So Ànábì sáà wá sọ pé ọ̀fọ̀ wà tàmáyímà, kéèyàn máa de nǹkan mọ́ra, wà tíwálà, kéèyàn máa ṣoògùn ọ̀fẹ́, kó ṣoògùn ọ̀fẹ́ kí wọ́n lè bá fẹ́ràn rẹ̀, oògùn ẹ̀yọ́nú ayé gbogbo ẹ̀. So gbogbo tẹ̀yìn àfa ń ṣe fún wọn ní tẹ́ ní ẹ̀tọ́ ni. Ànábì ní ṣíríkọ́nù, ẹbọ ni, ẹbọ. A dẹ̀ ti sọ fún yín pé iná ṣíríkà la zulimun azim, sẹ́ẹ̀rí ẹbọ ṣíṣe kí ni? Zulimun azim, àbòsí tó lágbára ni. Ọlọ́run dẹ̀ sọ wípé iná láàlà yaghfiru an yushraka bihi, òun ò ní foríjì gbogbo ẹni tó bá ṣẹbọ, tó bá da nǹkan pọ̀ mọ́ òun. Ànábì dẹ̀ sọ wípé kẹ́ ẹ máa pọ̀fọ̀, kẹ́ ẹ máa de nǹkan mára káàkiri, kẹ́ ẹ dẹ̀ máa ṣoògùn fẹ́, ẹbọ ni. Ní táwọn afá ti ń ṣe fún yín káàkiri nìyẹn. Kọ́kùnrin kóbìnrin lọ sọ́dọ̀ afá pé ẹ bá ń ṣe kọ́kọ́ mi máa fẹ́ràn mi, kọ́kùnrin náà lọ pé ẹ bá ń ṣe kóbìnrin ìfẹ́ràn mi. So yín tí wọ́n ń ṣe káàkiri nìyẹn, tí wọ́n fi instead kí wọ́n wá sọ fáwọn yẹn pé àìṣe èèwọ̀ ni, wọn ò ní sọ, wọn á gbèkúgbè lé wọn lọ́wọ́. So torí àtijẹ torí tí wọ́n fẹ́ jẹ, irú ìran àwọn àfáà, àwọn ni wọ́n oppose tawhid, àwọn ni wọ́n tako tawhid, àwọn ni wọ́n bà tawhid jẹ́, àwọn ni wọ́n ń kó bá àwọn èèyàn. So Ànábì sallallahu alaihi wasallam, àdìsí eléyìí tí mo kà ẹni tí ò bá yé dáadáa kó lọ sínú Sahihul Jami', ó wà láwọn bòmí, ẹ lọ nú Sahihul Jami', ẹ wá lọ sí hadith 1632, ẹ rí ń bẹ̀ sọ̀híhù ni, ọwọ́ ń gbọ́n kan tí mo sọ Sahihul Jami', àwọn sọ̀híhù ni gbogbo àdìsí tó wà ń bẹ̀, kò sí dọ̀yìn fún kankan ń bẹ̀. Wípé ńgbà tẹ́ bá fẹ́ parọ́ ni àdọ̀yìn fún ni, ta ló sọ fún ẹ o kẹ́kọ̀ọ́ àdìsí onídọ̀yìn fún nìkan? So kẹ́kọ̀ọ́ àdìsí ó yanjú ni. Ìbẹ́kọ̀ ogun tó ṣe bó ṣe lọ àwọn èèyàn jìbìtì ló kọ́. So nǹkan kan ò yẹ nínú ẹ̀kọ́ ẹ̀sìn yẹn wà ní dọ̀yìn fún bò, ta ló dọ̀ àáfà rẹ̀? So àdìsún Sahih nínú Sahihul Jami' àdìsí 1632 lọ́wọ́ ń bẹ̀. Bákan náà Abu Hurairah, láti ọ̀dọ̀ Abu Hurairah ní Nàbí sallallahu alaihi wasallam, ó gba àdìsí eléyìí wá pé Ànábì sọ pé man ata kahina, gbogbo ẹnikẹ́ni, sẹ́ẹ̀rí ẹ jẹ́ kí n sọ fún yín, sẹ́ẹ̀rí káyìn ìyẹn ni àwọn alágbègbà, àrọ́fà, àwọn tó ń wọṣẹ́, alágbègbà, onífá àti alimunajimu, ìyẹn lẹ́ni tó ń wòràwọ̀. Sẹ́ẹ̀rí gbogbo àwọn àfáà tí wọ́n bá ti ń ṣe gbogbo nǹkan yẹn pátápátá, ẹlẹ́bọ ni wọ́n, kì í sì sí àfáà, kò sínú ìsìláàmù rárá. So gbogbo wọn torí pé kí ni wọ́n fẹ́ ṣe, kí ni ìdí àwọn ilimul gaibi ni wọ́n ń ṣe, ìdí àwọn ilimul gaibi wọ́n ń ṣe ìdí àwọn ilimul gaibi, ìyẹn ni pé wọ́n ń sọ yí pé àwọn mọ̀ ń tó pamọ́, wọ́n wá fẹ́ wò ó fún ẹ. Tó bá lọ sọ́dọ̀ wọn kí ló máa ṣe? ní tó ń tẹ yẹ̀pẹ̀ kí ló fẹ́ ṣe? Ẹ̀dà ni ó yẹ fún kíní síbẹ̀, ẹ̀dà níyàn sí yóò mọ̀ ó bóyá 2000 bóyá 1000 bóyá 15 yóò fi síbẹ̀, ibi tó ń ti ń jẹun nìyẹn. So ìjẹkújẹ tó ń jẹ yẹn náà ló fi ń balẹ̀ ayé ara ẹ̀ jẹ́, tó ń bàlùkí àmà ara ẹ̀ jẹ́.
so ó bìlì pé tóun bá fi kinní yẹn lẹ̀ tóun ò ṣe mọ́ tóun lọ wáṣẹ́ míì sí òun bó lòun ṣe fẹ́ ṣe wípé wọ́n ti yọlẹ̀ owó ò lè rú bí so pé kí ló tó lè rú bí so pé lọ dáko kí ló tó lè dáko wà á ṣẹ̀ṣẹ̀ tẹ̀ bàtí kẹ́nìkan máa mú wá fẹ́ kó máa fún ẹ lówó torí ẹ̀ lèmi ò sọpọ́tì àìdíà àwọn àfáà kan ó yẹ kí wọ́n máa fún àwọn èèyàn lówó wọ́n náà ṣe máa fún yín lówó bóun ni wọ́n ṣe máa fún yín lówó ìgbà tó bá ń béèrè nǹkan lọ́wọ́ èèyàn ó yẹ̀yẹ́ ni ànábì gan sọ fún wa ó ṣe bá ànábì sàlám gan ló sọ fún wa wípé kó lọ nú igbó kó lọ ṣẹ́gi kó wá máa tà ó lóore fún ẹ ju kó máa béèrè nǹkan lọ́wọ́ èèyàn lọ. àlìyádù làwọn lè ya khairun min yadi sufla ọwọ́ tó wà lókè ó lóore jọwọ́ tó wà ń sàlẹ̀ lọ. ṣe wọ́n ló máa wá bó ṣe máa ṣe jẹ́ ẹ̀mú tiẹ̀ mọ́ gbé jẹ́ ẹ̀mú tiẹ̀ mọ́ gbé bùkátẹ́ sọ́dọ̀ ẹlòmíì. àáfàá tí àwọn èèyàn ò gbà ẹ́ pé tọ̀ ẹ wá máa bá wa mójútó bóyá ìrun la fẹ́ kẹ́ máa kí fún wa àdẹ̀fẹ́ kẹ́ lọ bì kankan ìlẹ́mọ̀ kírun fún wa so a mọ̀ fún yín lówó kò sí láì fi ń bẹ̀. wọ́n ti sọ fún ẹ pé wọ́n fẹ́ kó máa kírun fáwọn always so wọ́n ti gba gbogbo nǹkan tó yẹ kó o ṣe so kán máa fún ẹ lówó ìwọ náà wàá sọ fún ẹ pé tọ́ tó bá jẹ́ pé ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ 200,000 ní mọ̀ gbà o 100,000 ní mọ̀ gbà tó lè tó mi o ó wàá sọ fún wọn tí wọ́n bá ti fara mọ́ kò sí láì fi wọ́n wà lè máa wò tẹ́ ok àáfà ẹ máa bá wa ṣe fatiwa ẹ máa bá wa sọ̀rọ̀ ẹ̀sìn so nísìnyí tẹ́ bá ní kẹ́ tó máa ṣiṣẹ́ lọ kò ní rọrùn so a gba ọ́fíìsì fún yín a fún yín lọ́fíìsì a sì máa san sálárì yín lóṣù iye báyìí láti máa san iye báyìí ò lè tó mi o mo mọ iye tí mò ń ná wọn iye báyìí ní máa gbà tó bá ti rí bẹ́ẹ̀ iṣẹ́ kan ló ń ṣe yẹ kò sí láì fi ó lè ṣiṣẹ́ míì náà bó ló ṣe fẹ́ ṣe wọ́n ti ní bùkátà sí ẹ pé iṣẹ́ tó so aláàlì ni ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ó kàn ń kírun fún wọn wọn ò sọ pé àwọn fi ẹ́ pé kíní kan lóòótọ́ wọ́n lè sọ pé àwọn fi ẹ́ jẹ ìmáàmù ṣùgbọ́n wọn ò sọ pé bó bá wù ẹ́ lọ ìrun tó bá wù ẹ́ tó bá kó kí fáwọn tó bá bẹ níbi iṣẹ́ rẹ kí ó wá dẹ́pà tí wọ́n lọ́rùn wá nítorí pé àwọn ló yẹ kí wọ́n máa ṣe kíní torí pé wọn ò wá ṣe yẹ ni wọ́n fi wá kírètì ọ̀nà tí ó fi máa rówó lọ́nà haram wàá jẹ bàbá ńlá yà wàá jẹ kí ló kan tiwọn. so tí ìmọ̀ rẹ tí wọn ò bá ti pè ẹ́ àbí àwọn ẹgbẹ́ kan ni wọ́n wá sọ pé tọ́ ẹ wá máa mójútó wa ẹ wá máa bá wa ṣe dá wa o ẹ wá máa ṣe báyìí a máa fún yín ní nǹkan báyìí àbí ilé kéwù ló dálẹ̀ wọ́n á sọ pé tọ́ ilé kéwù yìí so tí n bá tún ní kí n lọ máa ṣe àbí kí n máa ṣe nígbà tó wù mí kò ní lọ́rùn o ok ilé kéwù yìí nì so 10,000 ní ọmọ kọ̀ọ̀kan lóṣooṣù 5,000 lọ́mọ kọ̀ọ̀kan lóṣooṣù ẹ mọ̀ pé bẹ́ẹ̀ àáfàá náà yóò jẹun ṣé kò ní jẹun ni so ó ti fi gbogbo àsìkò lẹ̀ láti fi so ẹ̀yin náà ti wá ṣíṣe ẹ ti wá jíjẹ mímu lọ so àwọn ọmọ yín so ṣé tán bá mú ọmọ lọ skul ṣé wọn ò ní sanwó ni so owó aláàlì ni kò sí láì fi ń bẹ̀ ṣùgbọ́n ó ṣe gbogbo yẹ ó wá ní torí pé wọn yìí fún ẹ lówó wọn ò fún ẹ sóhun ọ̀wọ́ àti wọ́n jọ lágrímẹ́ǹtì ni tí wọ́n fi fún ẹ lówó tó bá wù lọ́kàn ara ẹ̀ ló lè fún yàn ní nǹkan náà ṣé wọ́n máa ń fọ́ọ̀sì yàn fún yàn ní nǹkan ni so káwá sọ pé nítorí pé àwọn àfáà kan bóyá wọ́n dé láti Saudi àbí wọ́n dé láti ibì kan ó yẹ kí wọ́n máa fún yàn rárá o bóun náà sì máa fún yín lówó oníkálukú ló mọ bóun ṣe ń rí bóun ó ṣe máa jẹun tiẹ̀ so yín tó bá jẹ́ pé wọ́n fi ránṣẹ́ láti Saudi pé fáwọn mùsùlùmí àwọn àfáà tí wọ́n bá fún yẹ tí wọn ò bá fi jíṣẹ́ ó kà wọn ó kọ lọ́hùn wọn ó bọ̀ lọ́hùn ọba wọn ń bẹ̀ ok ẹ fi kíní ìkọ́ mọ́sálásí fáwọn mùsùlùmí òun bá sọ́dọ̀ owó tiẹ̀ yóò kó wọn ó kọ lọ́hùn yóò bọ̀ lọ́hùn ọba ń bẹ̀ ẹgbẹ́ kan ga fáwọn mùsùlùmí ó lè jẹ́ láti Saudi ó lè má jẹ́ láti Saudi ẹlòmíì gan lè wò pé kíní ń jẹ àwọn èèyàn ládùúgbò omi ń jẹ àwọn èèyàn ládùúgbò mi báyìí àáfàá yìí dẹ̀ ni mo rí léèyàn rẹ̀ ó kówó fún un ẹgbẹ́ kan ga fáwọn èèyàn owó mú kànga òun náà wàhálà tiẹ̀ nìyẹn ṣèbí wọ́n ló máa fèsì Ọlọ́run sẹ́mi ni mo máa fèsì Ọlọ́run mo máa dáhùn question tiẹ̀ ni ìbí question tara tèmi lèmi máa dáhùn ọwọ́ ni nítorí pé àwọn mùsùlùmí kan wọn ò fún ẹ lówó nítorí pé wọn ò ṣe kinní kan torí ẹ̀ ni wọ́n ṣe ń ṣe bídíà torí ẹ̀ ni wọ́n ṣe ń da ẹ̀sìn rú torí ẹ̀ ló ṣe ń tàn wọ́n jẹ ó jẹ mo yóò yà wájú Ọlọ́run ìyẹn ló wá fẹ́ bọ́lọ̀ wọn bá sọ so àbí kó o kéw kò ní kó má ṣiṣẹ́ o kéw kò ní kó má ṣiṣẹ́ Ànábì sallallahu alaihi wasallam ó ní ìyìn tó lóore jù fún yàn ní iṣẹ́ téèyàn jẹ oúnjẹ téèyàn jẹ láti inú òógùn rẹ̀ láti inú iṣẹ́ tó ṣe láti inú òógùn rẹ̀ ẹ wá máa retí ẹnìkan pé yóò mú owó wá fún ẹ wá jókòó tí àwọn iṣẹ́ haram ẹ wá ń woṣẹ́ ẹ ń wóra wọ̀ ẹ ń wó àlá ẹniyẹ ẹ mú sàbẹ kan wá tó yẹ pé jókòó tí ìràwọ̀ àwọn èèyàn ló ń wò tó ń sọ pé ìlágbájá níràwọ̀ ìràwọ̀ lágbájá ní ìràwọ̀ tàmọ̀dò ní níbo lẹ ti rírú ẹ̀
àbí ẹ mú sàbẹ̀ kan wá tó wá jókòó tó wá ní ohun ọmọ dáwọn èèyàn lóhùn ẹ mọ kó sòrò yín wá ni tó wà ń sóògùn fáwọn èèyàn. níbo lẹ ti rírú ẹ̀? ẹ̀yin wá délé ní ẹ sọ ìsìláàmù ẹ sọ di bísínẹ́sì tiyín. tẹ bá wá lẹ́nìkan tó dìde tó ń sòdodo ọ̀rọ̀ ẹ ní ó fẹ́ gbàjẹ́ lẹ́nu yín. ìjẹ́ owó orí ibú wo lẹ̀ ń jẹ? ìjẹkújẹ ìjẹ tí ó pa yín wo lẹ̀ ń jẹ? tí ó hà yín lọ́rùn wo lẹ̀ ń jẹ tẹ́ fi ń bá tàwọn èèyàn jẹ? ẹ wá ń gbégbékúgbé láwọn èèyàn lọ́wọ́ ẹ jẹ́ káwọn èèyàn dódodo ìsìláàmù mọ̀. ìyá yín bẹ́ńlẹ̀ lọ́dọ̀ Ọlọ́run àfi kẹ́ ẹ bá túbá lókù tẹ́ ẹ bá túbá tẹ́ ẹ bá kú sórí ẹ ẹ jẹ dẹ́ndẹ́ ẹ̀yà tẹ́ ẹ ní jáde ń bẹ̀ wọ́n láíláí. sọ Ànábì sallallahu alaihi wasallam ó ń sọ fún wa tábù rẹ̀ lágbàdì sí wa ó ní mani àtàkà ìná gbogbo ẹni tó bá lọ bá ẹni tó ń yẹsẹ́ wò yìí tó bá wò kó fi yẹ̀ wò ìràwọ̀ ló fi yẹ̀ wò ni o omi ló fi yẹ̀ wò ni o ẹyẹ ló fi yẹ̀ wò ni o wọ́n fẹ́ yẹ̀ wò tí wọ́n sọ pé wọ́n mú ẹyẹ ọya sọ ẹyẹ yẹn lẹ̀ tó bá gba owó ọ̀tún wọ́n á ní ẹyin tó bá wá dáadáa ni àlùbáríkà dé bó bá gba owó òsì rárá o aburú ló wà ń bẹ̀. wọ́n gbogbo ọ̀nà oríṣiríṣi ni wọ́n ń gbà yẹ̀ wò. ìyẹ̀pẹ̀ oníyẹ̀pẹ̀ ń bẹ tí wọ́n mọ tẹ ìpẹ̀ tí wọ́n mọ tẹ fá. mushirikun ni gbogbo wọn wọ́n mushirikun tí ò sí tàbí sùnmọ̀ tí ò sí doubt. ṣírìkù lẹ akibar tí wọ́n ti jáde kúrò ní islam tipẹ́tipẹ́ yóò yẹ nígbà tí bá kàdí sí ìdílẹ̀. Ànábì sallallahu alaihi wasallam ó ní mọ́ ní àtàkà ìná gbogbo ẹnikẹ́ni tó bá lọ bá alágbègbà oníyẹ̀mí wò fàṣọdákọ̀hù tó sì gba ẹni yẹn gbọ́ pé bó ṣe sọ̀rọ̀ ó ní àwò sórí ẹni tó ń ṣe ọ́ ìyàwó rẹ̀ ló ń ṣe ọ́ o tó bá mọ̀ pé ó fẹ́ nísinmi ó jìnnà sí ni o ìyàwó àbí náà fura sí tọ́ ló bá sá lọ mọ́yàwó lọ́wọ́. àìmọye àwọn yẹn làwọn àfáà àti bàtì ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ o ẹlòmíì wọn ò ní ìyá rẹ̀ ló ń ṣe ẹlòmíì wọn ò ní bàbá rẹ̀ ni ẹlòmíì wọn ò ní orogún ìyá rẹ̀ ni tí wọn ò rí nǹkan kan. àbí wàyí ìdààmú mọ̀ fáá tí òun lè gọ yìí gbọ́kọ̀rọ̀ gbogbo ohun tó pamọ́ ọwọ́ ta ló wà ọwọ́ Allah sọ́wọ́ tí wọ́n ló wà ní sáwọn ọmọ kọ̀kọ̀ tó jẹ́ pé tó bá jáde ńlẹ́ tó bá dé yóò bẹ̀rẹ̀ ìyàwó ata ló béèrè wa o òun mọ kọ̀kọ̀ ní òun tó béèrè òun wa kọ́kọ́rọ́ ó fẹ́ jáde yóò tilẹ̀kùn ó ṣẹ̀ṣẹ̀ ń wá káàkiri ẹ̀yin ọmọ ibo lẹ fi kọ́kọ́rọ́ sí ó mọ kọ̀kọ̀ ní òun mọ bí tó béèrè ní òun mọ bí tó wà wọ́n wá ń parọ́ fún wọn wọ́n ń tẹ̀ ẹ́ jẹ ọlọ́run jẹ́ káwa náà gbọ́n o ọlọ́run mọ̀ sí wa ń dìndìnrín àbí kí ló ń sẹ̀yìn èèyàn tẹ́ ń lọ sọ́dọ̀ wọn wọ́n wá ń gbégbékúgbé lẹ́yìn lọ́wọ́. Ànábì sallallahu alaihi wasallam wípé ẹni tó bá lọ bá àwọn oníyẹ̀mí wò tí wọ́n bá fi yẹ nǹkan wò tó sì gbà wọ́n gbọ́ pé bí wọ́n ṣe sọ yìí náà lórí o. wọ́n ní fàkọ̀dí káfàrọ̀ bima unzila ala Muhammadin sallallahu alaihi wasallam ẹni yẹn ti di kèfèrí. ìtọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam ó ti di kèfèrí pẹ̀lú ẹ̀ ìyẹn ni pé òun kò ṣe mùsùlùmí mọ́ nìyẹn. ó ti di kèfèrí abẹ́mọ̀túmọ̀ kèfèrí ni kèfèrí káfíìrù ẹni tó ti kú ònú ìsìlámù pátápátá ó máa nì pé ẹni tó lọ bá wọn òkè ohun tó wà ń yẹ̀wò lójoojúmọ́ tó jẹ́ pé iṣẹ́ rẹ̀ ní ń kọ́ ẹ sọ fún mi náà ẹni tó jẹ́ pé òun ní iṣẹ́ rẹ̀ iṣẹ́ tiẹ̀ gangan ni lójoojúmọ́ òun ló ń jókòó ti lójoojúmọ́ ẹni tó lọ bá lọ́jọ́ kan tó sọ fún ẹni yẹn pé báyìí báyìí ẹni tẹ́niyẹn náà gbàgbọ́ ni wọ́n sọ pé ó di kèfèrí yìí o ẹni tó wá jẹ́ pé ọ̀pẹ̀lẹ̀ fá rẹ̀ ó ń bẹ lọ́dọ̀ rẹ̀ ní gbogbo ìgbà ìràwọ̀ ló ń wò ní gbogbo ìgbà àlá ló ń wò ní gbogbo ìgbà ẹ sọ àwọn ẹ̀yẹ kí wá ní bóò ní tiwọn sẹ́ni pé tiwọn ti kọjá kèfèrí wọn sínú ìsìláàmù rárá èyí wà ń pè wọn láàfà irú àfà wo ni wọn torí ẹ̀ làwọn wájà tá à ń sọ fún wọn pé àní ẹ má sàwọn èèyàn lọ́nà mọ́ wọn wá ń gbógun wọn láwọn ó pa wá àwọn ò ní jẹ́ arọ́ náà lọ àwọn ó ṣe igbá kan mo ní ìyà ń jẹ gbogbo wọn ìyà ó ń jẹ láti ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ débi tí wọ́n parí sí ọlọ́run ó lànà gbogbo wọn papọ̀ àwọn ta ni àwa agbésí ọlọ́run agbé dání adúró tì pẹ̀lú ẹ̀mí wa ni. làkọ̀dé stárọ̀ lọ́wọ́ mínàlì mu'minina anfusahum ọlọ́run ni a ti ra ẹ̀mí mùmínì a ti ra ẹ̀mí wọn a ti rẹ̀ ẹ̀mí wọn lọ́wọ́ wọn torí àlìjẹ́ náà láfi rà á. àwọn ìbẹ̀rù èèyàn àwọn àbẹ̀rù ẹnìkan ta ni wọ́ ìwọ bó ìwọ tó jẹ́ nǹkan kan nta bá ń pọ́n ẹ́lẹ́ à ń pọ́n ẹ́lẹ́ nítorí pé òun tẹ̀lé tọ́lọ́ òun tẹ̀lé tànàbí sallallahu alaihi wasallam. bọ́ àwọn àdàtí gbó tẹ̀lé mọ́ á yẹpẹrẹ rẹ náà ni á yẹ̀yẹ́ rẹ
ọkọ Ọlọ́run ní ká yí ẹ̀yẹ́ rẹ ni ayé ẹ̀ àbọ̀dọ̀ pọ́n ilé ẹni tọ́lọ́run bá ń bínú sí àwọn àmọ́ pọ́nlé irú àpọ́nlé wo là ń ṣe fún irú àpọ́nlé wo àwọn èèyàn àmọ́ ẹ fi wọ́n lẹ̀ àfa ṣàyídì ẹ fi wọ́n lẹ̀ ẹ má sọ̀rọ̀ ń pa wọn ẹ má sọ̀rọ̀ ń pa wọn irú ìròrí wo nìyẹn irú ìròrí dáadáa wo nìyẹn káwọn èèyàn máa balẹ̀ Ọlọ́run bá jẹ́ káwọn èèyàn dákẹ́ kí wọ́n fi wọ́n lẹ̀ tí ìbínú Ọlọ́run bá dé kó wá clear gbogbo wa papọ̀ gbogbo ẹ̀yin tá à ń sọ pé kí wọ́n fi wọ́n lẹ̀ sẹ́yìn ò mọ̀ pé iṣẹ́ tiyín náà ni ẹ mọ̀ pé tó yẹ ká máa ṣe ni ẹni kí wọ́n fi kẹ́nìkan fi wọ́n lẹ̀ ẹ mọ̀ pé gbogbo yín lẹ́jọ́ jẹ́jọ́ wájú Ọlọ́run tí ìbínú Ọlọ́run bá dé gbogbo yín àtàwọn nígbà yí ànábì Musa alayhi salatu wa salam tí Ọlọ́run bá ní kí wọ́n má dẹdò lọ́jọ́ sátidé táwọn kan lọ dẹdò tí wọ́n lọ dẹdò tí wọ́n mọ̀gbọ́n tí wọ́n fi ń dẹni wọ́n á lọ kó ìwọ wọn síbẹ̀ látàlẹ́ Friday tó bá wá dàárọ̀ Sunday wọ́n lọ ká wọn á ní Ọlọ́run ti ní káwọn má dẹdò lọ́jọ́ sátidé o wọn ò wá ní lọ lọ́jọ́ sátidé ṣùgbọ́n tó bá ti di ìrọ̀lẹ́ Friday wọ́n lọ da àwọn sódò tó bá wá dàárọ̀ Sunday wọ́n wá padà lọ kó àwọn wọn tí wọ́n dẹ sódò àwọn tí wọ́n wá jẹ́ àáfà tí wọ́n jẹ́ ni Ọlọ́run wá sọ pé ìyìn tọ́lọ́run ní ẹ má ṣe náà lẹ́ ń ṣe yìí iná lẹ́ ń ṣe yìí ẹ bẹ̀rù Ọlọ́run ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ àwọn kan ní ẹ fún wọn kí ni wàhálà tiyín kí àṣejù tiyín náà ti pọ̀ jù kí ni wàhálà yín ṣé bí wọ́n jọ sọ fún wa ni Ànábì Mùsá tọ́lọ́run ti wà wọ́n jọ sọ fún wa ni so àwọn náà dẹ̀ fi ti àwọn bọ́ ẹ fi wọ́n lẹ́nà ẹni tó bá wọ́n kálukú ni kó ṣe bẹ́ẹ̀ yìí ò bá wọn sí ẹ̀yẹn mọ́ sí nígbà tí ìbínú Ọlọ́run ọba dé Ọlọ́run ọba pa àwọn tí wọ́n lọ ń dọ́gbọ́n tí wọ́n kó wọ́sọdọ̀ lọ́jọ́ lálẹ́ Friday tí wọ́n lọ kó láàárọ̀ Sunday Ọlọ́run pa wọ́n rẹ́ àwọn tí wọ́n ń sọ fún àwọn tí wọ́n ń wàásù pé ẹ má sọ̀rọ̀ lórí rẹ̀ mọ́ ṣe bí wọ́n jọ sọ fún wa ni Ọlọ́run pa àwọn nìyẹn náà rẹ́ pẹ̀lú wọn àwọn tí wọ́n ṣe wáàsí tí wọ́n ń sọ nìkan lọ́lọ́run ọba aláàfin ilẹ̀ ẹ wá ní káwa dákẹ́ àwọn ò ní dákẹ́ o àmọ́ sọ́tàlùkẹ́ àmọ́ Ọlọ́run ó fi dé ni títí tí táwọn fi dé ibẹ̀ ni ó tàn bá wa pẹ̀lú àánú Ọlọ́run ìtẹ́ ń ṣe tí ò da ẹ̀ ń hùwà àbàjẹ́ lórí ilẹ̀ ẹ̀ ń balẹ̀ Ọlọ́run ọba jẹ́ àwọn èèyàn wà ń pè yín láàfà ẹ̀ yìí sì í sáàfà Ọlọ́run ti gbaṣẹ́ lọ́wọ́ yín tipẹ́tipẹ́ ṣùgbọ́n ẹ̀ ń wé láwàní ẹ̀ ń dárúgbọ́n yín sí ẹ̀ ń ṣèṣe àfà ṣùgbọ́n inú ẹyin ju yín ṣàìtọ́ọ̀nì ló wà ń bẹ̀ inú àyà yín ṣàìtọ́ọ̀nì ló wà ń bẹ̀ ṣùgbọ́n nítorí pé ẹ̀ńtọ́lọ́run ọba àlá bá gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ yóò tún máa wọṣọ ni wọ́n bá gba yúnífọ́ọ̀mù lọ́rùn ọlọ́pàá á ti mọ̀ pé wọ́n ti yọ ń sẹ́ kò sọ ọlọ́pàá mọ́ bá gba sọ ṣẹ́ sójà bọ́lọ̀ bá yọ sójà ń sẹ́ wọ́n gbà sọ lọ́rùn ẹ̀ máa yọ ọlọ́pàá ń sẹ́ wọ́n gbà sọ lọ́rùn ẹ̀ ṣùgbọ́n bọ́lọ̀ bá yọ àáfà ń sẹ́ yóò tún máa wọṣọ ẹ̀ tún máa rò pé àáfà náà ni yóò tún máa nírùngbọ̀n yóò tún máa bí ìyàwó ẹ̀ bá jẹ́lẹ́hà yóò tún máa jẹ́lẹ́hà náà ni Ọlọ́run sì ti yọ ń sẹ́ tipẹ́tipẹ́ láfi sọ pé bóòlù ẹ̀yin ó sì wá mọ̀pọ̀ Ọlọ́run ti yọ ń sẹ́ yín tẹ́ẹ̀fì mọ̀pọ̀ Ọlọ́run ti yọ ń sẹ́ náà làwọn ẹ̀sẹ̀ àdánwò tó bá wà lọ́wọ́ ẹ̀ bí àáfà tó ń sóògùn tó ní káwọn èèyàn mọ̀ sóògùn ẹ ti mọ̀ pé ìyà Ọlọ́run bá ti yọ ń sẹ́ tipẹ́tipẹ́ ẹni tó ń wòràwọ̀ tó ní káwọn èèyàn wá máa wòràwọ̀ ẹ ti mọ̀pọ̀ Ọlọ́run bá ti yọ ń sẹ́ tipẹ́tipẹ́ sàbẹ̀wò ló wòràwọ̀ fáwọn èèyàn sàbẹ̀wò ló wòràwọ̀ fáwọn èèyàn wọ́n wá sọ pé ìràwọ̀ lágbájá ni ọkọ ìràwọ̀ tiẹ̀ ni o ìjọ wo náà bí ọ oṣù wo náà bí ọ ok oṣù báyìí náà bí ọ tó pé wọ́n ti sọ àwọn ìràwọ̀ kìíní nìyẹn ok ìwọ ọkọ ok ìyàwó a jẹ́ pé omi ni ìràwọ̀ tiẹ̀ ìwọ ọkọ iná ni ìràwọ̀ tiẹ̀ ìràwọ̀ méjì ò lè pàdé wọ́n ti bà tàwọn èèyàn jẹ́ lọ lóríṣiríṣi bẹ́ẹ̀ ibo ló ti rí mọ̀ yẹn fi kitabillahi aw fi sunnati rasuli sallallahu alaihi wasallam ṣé inú tírà Ọlọ́run ló ti rí mọ̀ yẹn ni àbí inú súnà Ànábì sallallahu alaihi wasallam kí ni iṣẹ́ ìràwọ̀ kí ni iṣẹ́ ìràwọ̀ afáwa Qatada rahimahullahu rahmatan wasi'a ó ní khalaqallahu nujuma li thalath nǹkan mẹ́ta lọ́lọ́run dáràwọ̀ fún zinatu lisama Ọlọ́run ṣe lọ́ṣọ̀ọ́ fún sánmà warujuma li shayatin Ọlọ́run ṣe lóko fún àwọn shayatin àwọn èṣù tí wọ́n ń jọ́rọ̀ gbọ́ wọn alamati yutada biha àti àwọn àmì táwọn èèyàn ò fi máa mọ̀nà wàhùwà fi qawli Allahi ta'ala yẹ ló wà ní ọ̀rọ̀ Ọlọ́run ọba Allah tó sọ yìí pé walaqad zayyana as-samaa ad-dunya bimasabiha wa ja'alnaha rujuman lish-shayatin Ọlọ́run bá sọ méjèèjì ń bì pé walaqad zayyana as-samaa ad-dunya bimasabiha a ṣe sánmà àkọ́kọ́ sánmà ilé ayé a ṣe lọ́ṣọ̀ọ́ bimasabiha pẹ̀lú àwọn àtùpà àwọn wo làwọn àtùpà àwọn ìràwọ̀ àtùpà òṣùpá àtùpà oòrùn àtùpà Ọlọ́run fi ṣọ̀ṣọ́ sójú sánmà wa ja'alnaha rujuman lish-shayatin àtúnwáṣe wọ́n ní òkò fáwọn ṣayatin tí wọ́n fẹ́ máa jọ́rọ̀gbọ̀ àwọn ṣayatinu lè jìn àwọn àjànú tí wọ́n fẹ́ máa jọ́rọ̀gbọ̀ lókè sánmà Ọlọ́run bá ní tó bá ti kọjá àlà wọ́n sọ mọ́ ògúlùntú tí wọ́n sọ mọ́ tí ó jóná tí ó parẹ́ Ọlọ́run ní la fi ṣe Ọlọ́run wá tún wá sọ pé wà á là máa tí nínú Suratu Nahl Ọlọ́run wá ní àwọn ìràwọ̀ wábì nájìmí hum
yahtadun wa alamatin wa bin najmi hum yahtadun. Àti a sì jẹ́ kó jẹ́ àwọn àmì tó ṣe pé àwọn àtàwọn ìràwọ̀ tẹ̀ ń wò yìí o pẹ̀lú ẹ̀ ni àwọn èèyàn ó sì máa mọ̀nà. Àwọn ìràwọ̀ yìí o pẹ̀lú ẹ̀ ni àwọn èèyàn ó sì máa mọ ojú ọ̀nà láwọn ojú ọ̀nà tó wà lókè. Àwọn pléènì tó ń lọ ibo ló fi ń mọ̀ pé janubu lélẹ́yìí, shamali lélẹ́yìí, west ni, gọ́rùbù lélẹ́yìí, magribi lélẹ́yìí. Kí ló fi ń mọ̀? Àwọn ìràwọ̀ yẹn nìna ni wọ́n ló indicate pé ọ̀nà west ni, ọ̀nà east ni, ọ̀nà north ni, ọ̀nà south ni. Ìràwọ̀ tó wà lókè ni. Then okay, àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ pé okay, a fẹ́ ìràwọ̀ iblet tó bá ti yọ láago 3 òru tó bá yọ báyìí, ìkáàbà ni ó fèsì, nà káàbà ni èèyàn fẹ́ lò fẹ́ sìn ní tó lè lò fún nìyẹn. Ìyàwó ilé ẹ̀ tó kẹ́kọ̀ọ́ pé ó kẹ́kọ̀ọ́ o ní tí ó sọ nìyẹn. So kìí ṣe bí wá ní ìràwọ̀ lágbájá ìràwọ̀ tàmọ̀dù. A jẹ́ pé gbogbo àwa táwa nílé ayé la níràwọ̀ kọ̀ọ̀kan lójú sánmọ̀. Subhanallah. Gbogbo àwa táwa láyé la níràwọ̀ ẹyọ kọ̀ọ̀kan lójú sánmọ̀. Wọ́n sì fúlù àwọn èèyàn pátápátá, wọ́n gbọ́ pẹ̀lú àwọn èèyàn, wọ́n wá ń dààmú àwọn èèyàn. So lásán fún wa pé ọ̀nà méjì ni ìràwọ̀, wọ́n pè kan ní ilimu tàfíìrù àti ilimu tàìsíìrù. Ilimu tàfíìrù èèwọ̀ níyẹ́, bó sọ pé ìràwọ̀ ẹnìkan ní tẹnìkan, ìràwọ̀ ẹnìkan ló ṣe kíní kan pẹ̀lú ẹnìkan, èèwọ̀ yìí tó wá jẹ́ ìwòye gangan làwọn àfáà yẹn ń ṣe, torí pé bẹ́ẹ̀ ni wọ́n fi jẹun. Tí wọ́n bá dẹ̀ parọ́ fún ẹ pé ìràwọ̀ ẹ ṣe kíní kan, so o lè wọ́n bá sọ pé ìràwọ̀ ẹ ṣe kíní kan, o ní yọ owó náà. Àbí alálà tó sọ pé ńgbà tẹ lálà tánà bí ti parí àlà, gẹ́gẹ́ mo ṣe sọ ní ọ̀rọ̀ tí mo sọ ní àná àbí jẹta tí mo sọ pé àlà kí ló ń ṣàlà, ó lálà re, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, sọ fẹ́ ni re, kí Ọlọ́run jẹ́ kí ní yóò ṣẹlẹ̀ sí ẹ. ó lálà abú, mọ́ sọ fẹ́ ni kankan, ṣàwùsù bí láì mí náà ṣe tọ́nu rọ̀ jìn tuntun sẹ́gbẹ́ òsì pù lẹ́ẹ̀mẹ́ta. Bákan náà má sọ fẹ́ ni kankan, dìde lẹ̀ kó ṣe náfìlà rákà 2, tún orun ẹ̀sùn kọjú sí kíbla, kò ní ṣẹlẹ̀ sí ẹ. Ẹlẹ́ẹ̀kẹta ni tó jẹ́ pé n tó ń rò tó fi sùn, òun rò pé bísínẹ́sì mi mo fẹ́ lọ sábùjá là kíníkan ló bá lálàá bẹ́ẹ̀ ló bá pé mo ti dábùjá kíníkan, n tó ń rò tó fi sùn nìyẹn. So gbogbo yẹn so kí ni ó ní í ṣe pẹ̀lú kíní, so Ọlọ́run bá aláàtì, ṣùgbọ́n tí wọn ò bá gbin aburú síyàn lẹ́mìí, so wọn ò ní rówó gbà, wọn ò ní rí jẹjẹ. Àwọn yẹn Ọlọ́run bá aláà ń sọ̀rọ̀ nípa wọn tí ń fi ká ẹsẹ̀ ọ̀rọ̀ tí ń fi ká kò ní Ọlọ́run bá ń sọ nínú Al-Qur'an, Suratul Baqarah, Quran chapter 2. Ẹ jẹ́ ká lọ wo verse 174. Ọlọ́run bá sọ pé innal ladhina yaktumuna ma anzalallahu minal kitab. Dájúdájú gbogbo àwọn tí wọ́n ń fi tọ́lọ́run bá aláà sọ̀kalẹ̀ sínú Al-Qur'an pamọ́, wa yashtaruna bihi thamanan qalilan, tí wọ́n wà ń ta lówó pọ́ọ́kú, owó díẹ̀. Torí pé gbogbo tí wọ́n ṣe wọ́n ń ta ọ̀rọ̀ Ọlọ́run ọba ni, tọ́lọ́run bá sọ òdodo wọ́n fi pamọ́. So ìyẹn ni pé torí owó tí wọ́n fẹ́ rí yẹ, wọ́n ka nǹkan tó ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run ọba, ìtumọ̀ tọ́lọ́run ọba ń sọ nìyẹn. Wọ́n ta ọ̀rọ̀ Ọlọ́run lówó pọ́ọ́kú, ìyẹn ni pé mẹ́sẹ̀jì tó ń bẹ nínú Al-Qur'an tó yẹ kí wọ́n dìlífà, káwọn èèyàn mọ̀dodo, wọ́n dìlífà mẹ́sẹ̀jì yẹ. Torí nǹkan táwọn fẹ́, in tó tako tó ń bẹ nínú Al-Qur'an táwọn fẹ́ rí géènì bíi kí wọ́n sóògùn, kí wọ́n wòràwọ̀, kí wọ́n ṣe gbogbo ẹ̀, táwọn fẹ́ táwọn ó ti rówó yẹ, wọ́n pa tó ń bẹ nínú Al-Qur'an tí wọ́n dọwọ́ bò fáwọn èèyàn. Ọlọ́run ọba ní àwọn eléyìí wòláyíkà máa yá kùlú náà fi butunihim illa an-nar. Ṣẹ́rí gbogbo owó tí wọ́n ń gbà yẹ, owó tó ń rí níbi kó máa wọṣẹ́, owó tó ń rí níbi kó máa wòràwọ̀, owó tó ń rí níbi kó máa ṣògùn fáwọn èèyàn, owó tó ń rí níbi kó máa ṣe gbogbo àwọn tí ò dáa yìí fáwọn èèyàn, tó ń gbégbékúgbé láwọn èèyàn lọ́wọ́. Ọlọ́run iná ló ń jẹ síkùn ara rẹ̀, iná ló ń jẹ o. Ọlọ́run wala yukallimuhumullahu yawmal qiyamah. Ọlọ́run lòun ò ní bá wọn sọ̀rọ̀ kankan tó bá dọjọ́ gbèǹde al-qiyamah. Ọlọ́run ní illa an-nar. Ọlọ́run ní tí wọ́n jẹ síkùn wọn, iná ni wọ́n ń jẹ, òun ò ní bá wọn sọ̀rọ̀ kankan lọ́jọ́ gbèǹde al-qiyamah. Wala yuzakihim. Ọlọ́run lòun ò ní fọ̀ wọ́n mọ́. Walahum adhabun alim. Ìyà ẹlẹ́tẹ̀ ìlérò ó ń bẹ fún wọn tó bá dọjọ́ gbèǹde al-qiyamah. Ọlọ́run ní ulaika alladhina ishtaraw ad-dalalata bil-huda. Àwọn tá a sọ wọ́n ti fi ákírọ̀ wọn, al-qiyamah wọn, wọ́n ti fi ra ayé, wọ́n ti fi ìtọ́sọ́nà wọn, wọ́n ti fi ra ìṣìnà. Ìṣàrọ̀ udọ̀lá látàbílì húdà, wọ́n ti fi ìtọ́sọ́nà ra ìsìnà. Wàlẹ̀ àdábà bìlì magifirọ̀, wọ́n ti fi ìyà, wọ́n ti fi ra àforíjìn.
àwọn ti fàforíjìn ra ìyà wọ́n ti fi àforíjìn wọ́n ti fi ra ìyà famas bárọ̀ wọ́n máa lánàá rí bó ni wọ́n ṣe sùúrù tó nù ná so iná nínú ilé wọn tí wọ́n ó dé sí so tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a ṣọ́ra fún wọn o àwa táwa lọ ń bá wọn ẹ má jẹ́ á lọ bá wọn mọ́ ẹ má jẹ́ á lọ bá wọn mọ́ ẹ jẹ́ á jìnnà sí àwọn èèyàn yìí wọ́n èsè èèyàn dáadáa ẹ má jẹ́ á lọ bá wọn mọ́ ọlọ́run ọba aláwọ̀ ọ̀nù wa ká má lọ bá wọn so ẹ má jẹ́ á lọ bá wọn kí lẹ̀ ń lọ bá wọn fún ọlọ́run bá ti wọ́nu wa ká má lọ bá wọn àwọn èèyàn yìí èèyàn bú ni wọ́n èèyàn bí ni wọ́n ọlọ́run ti ní ká má lọ bá wọn ọlọ́run ní yawma tuqallabu wujuhum fin nar lọ́jọ́ táwọn ọlọ́run ọba tá dojú àwọn èèyàn tá dojú wọn kọná tá ní ọyẹ máa lọ nù ná yaquluna ya laytana ata'na Allah wa ata'na ar-rasul wọn ni kò ó ṣe fún wa o láyìtà àwọn àfààní kọ̀dífàtà láyìtà ìjọ téèyàn bá sọ láyìtà ọ̀rọ̀ ti bọ́ fata láìta ọ̀rọ̀ téèyàn bá fi sọ tó bá fi sọ láìta lọ́dọ̀ àwọn lábáwá nǹkan yìí ò possible mọ́ ni wọ́n wá sọ pé ìwọ Ọlọ́run àbálẹ̀ ti tẹ̀lé ẹ wá worí ibú tó bá wọn o àtọ́ àná lọ́wọ́ àtọ́ àná rọ̀ kí ló dé tá àti tẹ̀lé Ọlọ́run ká ti tẹ̀lé òjíṣẹ́ tá àti gbọ́n táwọn súnà ń sọ fún wa ká ti gbọ́ ká ti tẹ̀lé wọn. wà á kọ́ lu rọ́bànà wọ́n wá sọ pé ìwọ Ọlọ́run ọba wa o iná àtọ́ àná sàdátà náà wákùbà rọ́ àná àwọn aṣíwájú wa àwọn àgbààgbà nù wa la tẹ̀lé àwọn ni wọ́n sì wá lọ́nà fàdọ̀lúnà sẹ̀bìlà àwọn ni wọ́n sì wá lọ́nà àwọn ni wọn ò jẹ́ ká rọ́nà rọ́bànà àti ìhìmdìyàn fáyé ní mìíràn àdá ọlọ́run bá wa àdípèlè ìyà lọ́nà láìmọye lọ́nà méjì ni kó bá wa ṣe fún wọn ìlọ́po méjì tiwa ìyà ni kó o ṣe fáwọn tí wọ́n sì wà lọ́nà yìí wà láàánà òun láàánà kẹbí ọlọ́run bá wa láàánà wọn bá wa ṣẹ́bi lé wọn ní ṣẹ́bi tó lágbára tó bá dọjọ́ yẹn tí wọ́n sọ fún wọn nìyẹn so kó wá tó dọjọ́ yẹn kó tó yẹ mọ̀ pé àti àwọn tí wọ́n tẹ̀lé wọn àti àwọn tí wọ́n tẹ̀lé náà ni wọ́n jọ wọbẹ̀ ó kàn jẹ́ pé wọ́n bẹ lọ́nkọ́ lọ́wọ́ ṣe tàwọn yẹn ń dọ́bù ni so tó bá rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ àtẹ̀lé wọn mọ́ o ẹ má jẹ́ àtẹ̀lé wọn àwọn àfáà bú ni àwọn ìyẹ́ o àwọn wúlà mọ́ òṣù o so ọ̀nà tá a gbà mọ̀ wọ́n nìyẹn o àwọn ìran mẹ́rin náà ni mo kà ẹlẹ́ẹ̀karùn-ún ni àwa èèyàn tá à ń tẹ̀lé wọn ká padà lẹ́yìn wọn ká má tẹ̀lé wọn mọ́ kí lọ́lọ́run bá wí kí lànàbí wí ẹ jẹ́ àṣẹ̀sìn àdánwò òde so tó bá dé ẹ jẹ́ àdójúkọ Ọlọ́run ọba àlà so kásì tí sẹ̀ríà Islam bá takò ká lọ sọ́dọ̀ dókítọ̀ ká lọ sọ́dọ̀ ẹni tó bá mọ̀ nípa àìsàn ara táìsàn ara bá ń ṣe wá kí wọ́n fún wa ní táàlò sí tí ò bá ti takò sẹ̀ríà ṣùgbọ́n àwọn àìsàn ti spiritually ẹ má lọ bẹ́ẹ̀ nìkankan fún spiritually mọ́ ẹ má lọ bẹ́ẹ̀ nìkan fún spiritually Ọlọ́run ọba ní kẹ́ ẹ fèsì fúnra yín Ọlọ́run ọba àlá ní kẹ́ ẹ fèsì fúnra yín pé Ọlọ́run tí a ti mọ̀ pé Ọlọ́run ọba ó dán wa wà dánwò Ọlọ́run ọba ó dé so tó bá dé a wà dúró a wà bẹ̀ Ọlọ́run ọba pé Ọlọ́run làwa níbi àdánwò yìí so tó bá dẹ̀ jẹ́ Ọlọ́run ní bá dàlẹ̀ ń sírí yóò sì rọ̀ lẹ́yìn ìnira ìrọ̀rùn òde Ọlọ́run ọba ti promise wa so tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ àfọkàn wa balẹ̀ sọ́dọ̀ Ọlọ́run ọba ká má lọ bá wọn àfáà yìí ṣé bá ń lọ bá wọn tá a bá lọ bá wọn mọ́ kí wọ́n máa gba owó kí wọ́n máa má àwọn fámìlì wọn kí wọ́n máa kó kòkòkò fún wọn kí wọ́n máa kó aburú fún wọn mì kí wọ́n kó wọn wọná kò sí láì fi so ẹ má jẹ́ lọ bá wọn mọ́ Ọlọ́run bá ó tọ́ wa sọ́nà Ọlọ́run bá ó lékún dáadáa wa o àtàyè wa àti àkìrà wa Ọlọ́run jẹ́ ò dáa fún wa o wàlá la ilaha illallah subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.